ẹ jẹ́ sọ kankan tí ó kọ́ mí lóminú rẹpẹtẹ nígbà tá à ń ṣe kánífà. Àwọn kan wọ́n ní ọmọ ìlú yìí ni àwọn wọ́n kọ lẹ́tà wípé kí wọ́n má jẹ́ kí aago stadium. Ṣé ọmọ ìlú yìí wà lẹ́nu yẹn ni? Ọmọ ìlú yìí ó yẹ kí a béèrè bàbá ẹ̀, ká béèrè màmá ẹ̀, ká béèrè ilé ẹ̀. Nítorí tí o bá sọ wípé a ní nǹkan tó máa múnú wa jù nílùú wa. Nítorí òun bínú fún wọn, òun bínú ọba. Ṣé ọba nìkan ló wà nílùú ni? Ṣèbí ìlú, kí ló jẹ́ ìlú? Ìlú ni àwọn èèyàn tó wà bẹ́ẹ̀. Owó tí àwọn èèyàn tó wà bẹ́ẹ̀. Kò fẹ́ kí ojú ti ọba, ààrẹ ìwọ lójú máa tì. Mo sọ nígbà tí mo débi mo ní ìmọ́lẹ̀ ti dé. Ìgbà tí mo sọ bẹ́ẹ̀ pé mo bá ìlú ní òkùnkùn. Bọ̀ṣẹ́ rí ìmọ́lẹ̀ kan máa tún wà tó ju ìmọ́lẹ̀ lọ ni. So ìmọ́lẹ̀ yẹn ni mo gbé wá. So ìmọ́lẹ̀ tá a gbé wá yìí, a fẹ́ kí àwọn ọmọ ìlú wa láti máa mọ̀ pé ẹjọ́ ọmọ ìlú òun ni wípé nǹkan tí a gbé kalẹ̀ kí ẹ bá wa fọwọ́sowọ́pọ̀. Nítorí nǹkan tá a gbé kalẹ̀ fún ìdàgbàsókè ìlú wa ni. Bọ̀dé iṣẹ́ ní ìgbà bí èèyàn tètè máa ń mọ ẹni tí ò ń ṣọmọ ìlú. Lájẹ́ ìṣe máa ń mọ̀ wọ́n lọ́ba wà ní pé ẹni tó bá ń bú ọba ó yẹ ká bí gbéṣẹ́ ọmọ ìlú yìí yẹn àbí. Nítorí ọmọ àlè ló máa ń fi ọwọ́ òsì júwe ní ìbàdàn. Ṣé àgbọ́yé ẹjẹ́ tí sọ́lẹ̀ nǹkan sí? A fẹ́ kí àwọn ọmọ ìlú wa, a fẹ́ kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ nítorí nǹkan tí a gbé kalẹ̀ fún ìdàgbàsókè ìlú wa ni. Ṣé nígbà tí mi dé mo sọ pé èmi ò fẹ́ kí ìlú wa kó rí ló ṣe rí? Òun la bẹ̀ ń ṣe lójoojúmọ́. Wọ́n àwọn ọmọ àlè wọ́n jẹ́ ká mọ̀ wọ́n nítorí gbogbo ìgbésẹ̀ tá à ń gbé wọ́n ń takò wá ní. Ó yẹ kí ẹ máa bi wọ́n ẹni tó bá ti ń takò kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ọba ló ń lò ọba ló lè lò ṣé ọ̀rọ̀ mi ní eyín ẹni tí ọba ti fẹ́ ṣe ti Ṣọ̀ún tí ó wá ìlú mi lọ ọba òun ló ba lórí gbogbo nǹkan tó wà ní ìdúrà. So ẹ má yọba lẹ́nu tí nǹkan tó bá ń bá ń ṣe tí ẹ bá fẹ́ ẹ wá ibòmíì lọ. Nǹkan tó yẹ kẹ́ máa sọ fún wọn nìyẹn. Ẹ sọ fún wọn wípé ẹ wá ibòmíì lọ. Ẹgbẹ́ sí máa mọ àwọn tí wọ́n ń ṣe ọmọ ìlú wa, ìwà wọn ló máa jẹ́ kí a mọ̀ pé wọ́n ń ṣe ọmọ wa. Ẹ jẹ́ sọ kankan tí ó kọ́ mí lóminú rẹpẹtẹ nígbà tá à ń ṣe kánífà. Àwọn kan wọ́n ní ọmọ ìlú yìí ni àwọn wọ́n kọ lẹ́tà wípé kí wọ́n má jẹ́ kí aago stadium. Ṣé ọmọ ìlú yìí wà lẹ́nu yẹn ni? Ọmọ ìlú yìí ó yẹ kí a béèrè bàbá ẹ̀, ká béèrè màmá ẹ̀, ká béèrè ilé ẹ̀. Nítorí tí o bá sọ wípé a ní nǹkan tó máa múnú wa jù nílùú wa. Nítorí òun bínú fún wọn, òun bínú ọba. Ṣé ọba nìkan ló wà nílùú ni? Ṣèbí ìlú, kí ló jẹ́ ìlú? Ìlú ni àwọn èèyàn tó wà bẹ́ẹ̀. Owó tí àwọn èèyàn tó wà bẹ́ẹ̀. Kò fẹ́ kí ojú ti ọba, ààrẹ ìwọ lójú máa tì. Ọ̀pọ̀lọpọ̀ ògùn ẹ̀mí tí mo gbé wá sí ìlú yìí. Kò ń ṣèlú yẹpẹrẹ ni mo gbé wá ìwọ lójú máa tì. Mo fẹ́ sọ lẹ́lẹ́ ìkẹta, ìwọ lójú máa tì. Ojú òní ti Ṣọ̀ún. Nítorí ẹni tí ò mọ Ṣọ̀ún ló fi Ṣọ̀ún ṣeré. Ojú òní ti Ṣọ̀ún. Nítorí ẹni tó òjò wọn, Ṣọ̀ún is representative of the town. So tí ojú bá ti Ṣọ̀ún, ìlú lójú tì. Nǹkan tí ò yé nìyẹn, kò yé wọn nìyẹn. Ẹni ojú òní ti Ṣọ̀ún. Ìran Ṣọ̀ún ojú òní ti wá. Jagunjagun ni wá. Òun ni ogun Ògbómọ̀ṣọ́ ní. Èmi tí mo jẹ jókòó lórí àpèrè yìí, mo represent Ṣọ̀ún ni.
Ọ̀tá gbogbo òjò ní kó wa. Tí ẹ̀rọ kan tó bá ní ogun òní kó wọn kò ní gbogbo òní wà but kò ní borí rí. Ogun òní borí ìṣòro ní agbára Olúwa. Ogun kò ní borí ìṣòro. So àbẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ mú ẹyẹ bọ̀ lápò mi. Wọ́n lórí ẹ̀. Wọ́n ní ẹyẹ báyìí. Tí ara ẹ̀ bá jẹ́ funfun tó bá jẹ́ pálápàá dẹ̀dẹ̀. Àbẹ̀sẹ̀ mú ẹyẹ bọ̀ lápò mi ẹ̀ mọ̀ nǹkan táwọn ń bọ̀. Ẹ sọ fún wọn ẹ sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín wípé ẹ ò tí ì rí nǹkan kan. Àgbẹ̀sẹ̀ mú ẹyẹ bọ̀ lápò mi. Wọ́n tí ì rí nǹkan kan. Àgbẹ̀sẹ̀ mú ẹyẹ bọ̀ lápò mi. Ìgbà ìrúmọ̀gẹ̀dẹ̀ yìí ó máa àwọn tó fẹ́ jagun wọn máa kúrò lóko mọ́jọ fún wa. Ó tó ní sọ èmi ò kì í sọ̀rọ̀ kíkọ̀ jẹ́ kí náà àwọn èèyàn tún nǹkan tí máa sọ máa bá kẹ̀ ọ́. Ó tó ní mo sọ o. Àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Àti rí nǹkan kan. Ẹ ò tí ì rí nǹkan kan. Nǹkan tí mo kàn fẹ́ kí a ṣe ẹ jẹ́ kí a jọ sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìlú wa. Ààyè ìlú méjì o, àwọn adájọ́ ọmọ Ògbómọ̀ṣọ́. Ìlú kan ta ní lélẹ́yìí. Àrè ìlú ta ní yìí. Aláti fi gbogbo nǹkan tá a bá ní la máa fi ṣe. Wípé ìlú wa ò gbọdọ̀ bàjẹ́. Wípé ìlú wa yìí ó láti jẹ́ àpèjúwe fún àwọn ìlú ni. A fẹ́ kí àwọn èèyàn máa sọ pé ṣé ìlú yìí dàbí Ògbómọ̀ṣọ́? Ló ṣe máa rí nìyẹn o. Àwọn ló ṣe máa rí ni mo sọ yẹn. Kò ṣe pé kéèyàn kan máa jẹ ní pé kó máa jẹ ní pé àfẹ́. Kò sí tó o bá fẹ́ o máa kúrò nínú mi. Sábà ń gbé èrè ìṣòwò mi ò nípò mi tí mo lọ. Níbo ni ìṣòwò fẹ́ lọ Ògbómọ̀ṣọ́ yìí náà ni. Èmi ti dé bus stop. Èmi ti dé bus stop. Kò sí ibi tí mo ti lọ. Kò sí nǹkan tí mo lè jẹ ní Ògbómọ̀ṣọ́ tó ju eléyìí lọ. Kò sí o. Kò dẹ̀ sí nǹkan kan tí mo wá àspáyà láyé mi mọ́ ju Ṣọ̀ún yìí lọ. Oúnjẹ lọ́nà ti gbé fún mi. Kò sí ibi tí mo lọ. Nítorí mo dẹ̀ ti mọ̀ pé kò sí ibi tí mo lọ. Ìdàgbàsókè láti wà ní Ògbómọ̀ṣọ́. Kò yẹ mọ̀ pé mò ń bí yín gbéṣẹ́ fẹ́ o. Mò ń sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún yín ni. Láti máa ṣe nìyẹn. Ìwọ tó fẹ́ ìdàgbàsókè kó máa kúrò ní ìlú ìlú. Àní ìwọ tó fẹ́ Ògbómọ̀ṣọ́, tó fẹ́ Ṣọ̀ún, tó fẹ́ Òrùmọ̀gẹ̀gẹ̀, ìwọ ló máa kúrò l'Ògbómọ̀ṣọ́ fún wa. Ṣọ̀ún ò lọ́dún kankan. Àpèrè yìí has come to stay. Àṣà lè jẹ Ṣọ̀ún Ìbàdàn. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní Bọ́lá ti jẹ. It has come to stay. Yes, ma. So mo fẹ́ sọ fún gbogbo yín, ẹ bá wa fọwọ́sowọ́pọ̀. Ìfẹ́ ìlú yìí la ní, ìdàgbàsókè ìlú yìí ló wà lọ́kàn wa. Òun ló jẹ wá lógún ìdàgbàsókè ìlú yìí. Fún wa pé ẹ bá wa fọwọ́sowọ́pọ̀. Ibi tá à ń mú yín lọ ibi tó dáa ni. Ibi tá à ń mú yín lọ ibi gíga ni. Ẹ láti mọ̀ pé nǹkan tá à ń sọ òótọ́ ni. Kẹ́ bá wa fọwọ́sowọ́pọ̀. Kò sí nǹkan tá à ń wá ní ìsìn tọ́lọ́run ò ti fún mi. Ìgbà tọ́lọ́run bá fún wa sí gbẹ́kùgbẹ́kùn ni. Ebi ò pa wá débi òótọ́ nìyẹn. Gbẹ́kùgbẹ́kùn ni. So nǹkan tá a fẹ́ ṣe òun ni wípé a fẹ́ kí àwọn ọmọ Olúwa káwọn náà ní ìdàgbàsókè. Jọ̀wọ́ fẹ́ẹ́ tí mo sọ̀rọ̀ fún yìí mo ti rí ìdàgbàsókè. Èèyàn ò lè rí mi kọ́ ní mi ò rí ìdàgbàsókè rẹ̀. Èèyàn ò lè rí mi kọ́ náà mi ò rí ìdàgbàsókè rẹ̀. Òótọ́ ni mo sọ yẹn. A ti ní ìdàgbàsókè ká tó débi yìí. A fẹ́ kí àwọn ọmọ Olúwa pẹ̀lú ìfẹ́ ta ní sí wọn ká fa àwọn náà sókè ni. Ìfẹ́ ta fẹ́ ṣe yẹn. Àdìgbọ́ tí a fẹ́ kí ẹ bá wa fọwọ́sowọ́pọ̀. Ṣé ìkan tí mo sọ yẹ yín? Àgbọ̀yé. Ọlọ́run máa wà pẹ̀lú wa. Ibi tá à ń lọ sí jìnnà. Ibi tá à ń lọ.
àìsí the bus stop ibi tá a lọ ó jìnnà but nǹkan tó máa yé wa ni pé ẹ máa rí ìdàgbàsókè yẹn ẹ máa rí lẹ́sẹẹsẹ láṣìṣe ẹ wo ọdún tó kọjá ẹ sọ pé ayé mi wà bẹ́tà ó dájú ọdún tó kọjá lọ lẹ́tí máa sọ lọ́dọọdún yẹn ó tọ́ ni mo sọ fún yín o ẹ rí i pé ìlú wa ó yàtọ̀ sí lóṣù bí lọ́dún tó kọjá lọ́dọọdún láti máa sọ débi tá à ń lọ nìyẹn sọ̀rọ̀ mi yé yín ẹ̀kọ́ ni pé ibi tí mo gbé ti yàtọ̀ ọjà mi ó ti yàtọ̀ mo ti ríṣẹ́ ẹṣẹ́ ọdọọdún ẹ máa rí pé ó yàtọ̀ dàbí lọ́sẹ̀ lóṣù máa rí nìyẹn o. Mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti mọ̀ pé nǹkan tí mo sọ pé mo kàn ń fi ẹnu já èlò fọ́ bẹ́ẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ sí rí but ẹ tí ì rí nǹkan kan. Ní agbára Ọlọ́run a fẹ́ kí gbogbo àwọn ìjòyè tí wọ́n bá mi wá àtàwọn gbálẹ̀dálẹ̀ tí wọ́n tẹ̀lé mi wá àti gbogbo yìí ẹ̀dẹ̀ kí honourable wa all the different chairmen in Ògbómọ̀ṣọ́ zone gbogbo yìí ni a kí ẹ ṣe àtẹ̀yìn tí ẹ jẹ́ kí ètò yìí tí ẹ fún wa ní owó tí a fi lè ṣe a dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí a fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àwọn fámìlì àwọn tí wọ́n ti jagun tí wọ́n ti bá ogun lọ Ọlọ́run á máa wà pẹ̀lú yín o ẹ̀rẹ̀ kú àforítì ẹ̀yin ọmọ àti ẹ̀yin ará àkí gbogbo yín Ọlọ́run ọba òkè kò ní gbàgbé gbogbo yín o àní èrò ọkàn yín fún dáadáa tí ẹ fẹ́ fún ara yín Ọlọ́run ọba ògo á fi fún yín kẹ́rí ọdún tí a wà nínú ẹ̀ yìí àkọ́kọ́ ó yẹ kí inú wa tiẹ̀ kọ́kọ́ dùn wípé a rí ọdún tuntun ọ̀pọ̀lọpọ̀ ní ìfẹ́ wọn wà kí wọ́n rí ọdún tuntun tí wọn ò dẹ̀ rí kò dẹ̀ ń ṣe wípé wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ jù wá lọ Ọlọ́run kàn sọ wípé ààrẹ bá 2024 lọ ni ló fi jẹ́ kí a rí 2025 àní pé a rí 2025 yìí ó jẹ́ fún wa wípé ó nídìí tí Ọlọ́run fi jẹ́ kí a rí ọdún tuntun ó jẹ́ kí a rí ọdún tuntun fún ìbùkún tó fẹ́ fún àwọn tí wọ́n rí ọdún tuntun ìbùkún ìyá dẹ̀ jẹ́ ti yín ó dà ìpẹ́ ẹ̀gbọ́n nǹkan tí mo sọ àní ìbùkún yìí tó wà fún ọdún yìí á jẹ́ ti yín Ọlọ́run ò dá yín fún ìyà ó dá yín fún ìbùkún ẹ̀yin òun ló fi jẹ́ kí ẹ rí ọdún tuntun kò dá yín fún kí ẹ má ní ìrètí ó dá yín kí ẹ rí ọdún 2025 pé kí ẹ lè ní ìrètí wípé ilé ayé yín á dájú ti ọdún tó kọjá lọ ló dẹ̀ ṣe máa rí fún yín nìyẹn lórúkọ Jésù. A fẹ́ dúpẹ́ láti sọ tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n fún àwọn èèyàn àwọn opó tí wọ́n fún wọn ní owó iléeṣẹ́ yóò ní jóná Ọlọ́run ọba òkè á dẹ̀ máa wà pẹ̀lú iléeṣẹ́ wọn ọ̀pá ìbìtì iwájú ní iléeṣẹ́ yín ló máa lọ ní agbára Ọlọ́run ẹ ṣe pé ẹ rántí àwọn opó Bíbélì táwa máa ń kà ó sọ wípé ẹni tó bá rántí opó ìdìbò ní fún so sísì Bíbélì ti sọ ẹ ti mọ̀ pé ẹ máa rí ìbùkún nǹkan tí ẹ ṣe fún àwọn opó àwọn tó dẹ̀ kù tí wọ́n ń ṣe ẹ jẹ́ kí àwa náà má gbàgbé àwọn opó tí Ọlọ́run ti bùkún fún kí àwa náà kí a máa rántí wọn. Àwọn èèyàn kan sọ nígbà kan ọkùnrin kan ó lọ sí òun àti ìyàwó ẹ̀ wọ́n lọ sí church
ilé ìjọsìn. Wọ́n bá ní kí àwọn opó kí wọ́n jáde kí wọ́n wá gba owó. Ìyàwó ọkùnrin yẹn wá jáde ó fẹ́ lọ gba nǹkan tí wọ́n fẹ́ fún àwọn opó. Ọkọ ẹ̀ wà fà lọ́wọ́ ìpè tí ò gbọ́ nǹkan tí wọ́n ń sọ ni àwọn opó ni wọ́n ní kí wọ́n jáde. Ó lóun gbọ́ ó ní kí ni ìyàtọ̀ nínú òun àti àwọn opó. Ọlọ́run ò ní ṣe wá bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tó jẹ́ pé àìní ó máa jẹ́ kí a pera wa ní opó. Àwọn ọkùnrin Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí ìyàwó wa tí a wà láàyè kó pèrè ní opó. Ọlọ́run á bùkún wa tó jẹ́ pé ìyàwó wa kò ní wò pé kó lòun náà. Nígbà tí wọ́n ọkùnrin tó ń ṣe kankan ó ní kí lòun fi yàtọ̀ sóko. Ọlọ́run á máa bùkún wa. A jẹ̀ fẹ́ kí àwọn gbogbo wa wípé ìlú Ògbómọ̀ṣọ́ tí a wà yìí iwájú la máa lọ. Ẹ ṣáà má wọlé, ẹ ṣáà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa. Ibi tá à ń mú lọ ibi dáadáa ni o. Ṣó yẹ yín? Ọlọ́run á wà pẹ̀lú yín. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.